ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù ká ti ní àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 nílé lájò lóko lẹ́yìn òdi ojú tẹ́ fi wọ̀ wá ojú náà ní fọ́ etí tẹ́ fi gbá wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí ó dà lámú wá fún yín tá a ṣe bẹ́ẹ̀ tá a gbálé tá a gbòde tá a ní ká wa mú wá sójú mú màwòrán àti tí ìgbọ́ ẹ̀yìn tẹ́jú olólùfẹ́ wa. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ṣáájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún tàsìkò yìí. Àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu Olúfẹ́mi Olúyẹdé gẹ́gẹ́ bí olórí ọmọ ogun ilẹ̀ yìí tuntun báyìí. Ìyàwó ọ̀kan lára olóyè inú ẹgbẹ́ òṣèlú APC ti pariwo síta ó ní wọ́n ti jí ọkọ òun gbé sá lọ, ó sì ń béèrè fún ìrànlọ́wọ́. Báyọ̀ Ọ̀nànúgà bàjẹ́ púpọ̀ ó sì ní àrífín lọ́wọ́ púpọ̀ pẹ̀lú bí ó ṣe ń fún Ọbásanjọ́ lésì ọ̀rọ̀. Bọ̀dé George ló fi ohun náà léde. Ènìyàn kan fi ara pa látàrí ìkọlù ọkọ̀ ojú pópó tó dànù yún ọkọ̀ tirẹ́là tó ya lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ Lawal àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jí ọkọ̀ gbé ní ìpínlẹ̀ Èkó tásì ká wọn mọ́ ní ìpínlẹ̀ Kwara. Ní ìpínlẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Gombe ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ti tẹ àwọn adigunjalè méjì tán ja olè ní ilé onílé ní ìpínlẹ̀ ọ̀hún. Inú ìròyìn ti Biafra Nation níṣe ni àwọn ikọ̀ tó ń pè fún ìdásílẹ̀ Biafra náà ti ń gbáradì fún ìpàgọ́ ìtàn ni yóò gbéra sọ látẹ̀ní lọ. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ní olú-ìlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá wọ́n ti ṣe bẹ́ẹ̀ buwọ́lu ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun fìdíẹ̀ ilẹ̀ yìí ìyẹn Lieutenant General Olúfẹ́mi Olúyẹdé gẹ́gẹ́ bí ẹni tí ó di olórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tuntun. Lówùrọ̀ yìí la mú ìròyìn náà wá fún wa nínú ìròyìn tá a ti sọ di mímọ̀ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yan àwọn ìgbìmọ̀ kan tí wọ́n jẹ́ ti elétò ààbò nílé tí wọ́n ti ṣe àyẹ̀wò fínífíní fún ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun fìdíẹ̀ Olúfẹ́mi Olúyẹdé nílé tó sì sọ di mímọ̀ pé àwọn ti ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní tó sì ti gbé èsì àyẹ̀wò náà lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nílé tí wọ́n ti buwọ́lù báyìí láti lè jẹ́ kí Olúfẹ́mi Olúyẹdé kó di olórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tuntun. Ayé òtún máa fún ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà lórí bí ọba ti ṣe ń tẹ̀ wá lọ́wọ́ nípa olórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tuntun ọ̀hún. Ìyàwó ọ̀kan lára àwọn olóyè inú ẹgbẹ́ òṣèlú APC ti pariwo síta ó sì kíbò sí pé wọ́n ti jí ọkọ òun gbé sá lọ báyìí. Arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Edith Thomas, ìyàwó Charles Kurobo ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó ti ké gbàjarè síta nínú àlàyé rẹ̀. Ó pariwo pé wọ́n ti jí ọkọ òun gbé sá lọ tóun ò sì mọ ibi tí ó forí mù sí báyìí. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní àwọn gbé ní òpópónà Òpólò nítòsí Sabem ó ní ilé àwọn ní ọjọ́ 19 nínú oṣù tá ń lò lọ́wọ́ yìí. Ó náà ní àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú ìta ti rí àjọ civil defence èyún àjọ ẹ̀ṣọ́ ara ní làbòlú pẹ̀lú àwọn agbófinró nínú tó ní òǹkà wọn kò dín ní márùndínlógún èyún 15 tí wọ́n gbé ọkọ̀ wọlé tí wọ́n sì yìnbọn ní takòtakò lóru ọjọ́ yìí. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ọkọ rẹ̀ tó jẹ́ Charles Kurobo yìí ó ní ó ti fi ìgbà kan jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ rí èyún Dàwúyè Dìrì. Ó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí Dàwúyè Dìrì báyìí pé ẹ dákun ẹ dábọ̀ wọn máa gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ àwọn agbófinró àti àjọ civil defence tí wọ́n á gbé ọkọ̀ òun nílé òní ní kété tí ilẹ̀ mọ́ òun lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìtòsí àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá sì ní kò sí ìròyìn tó jọ bẹ́ẹ̀ ní inú àkọsílẹ̀ àwọn. Ó ní bẹ́ẹ̀ ni ti àjọ civil defence náà rí òun ti sán ìgbára òun ti rìn sọ́tún òun ti rìn sósì tóun ti nágbára náà gbòòrò tóun ò sì tí ì mọ ibi pàtó tí ọkọ òun tó forí mù sí. Ó ní òun wá ń pe ẹni tó jẹ́ olórí àwọn ọmọ agbófinró nílẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun
àti gómìnà ìpínlẹ̀ Bayelsa Dàúyé Dìrì wípé kándàkùndàbọ̀ kán wá ṣùgbọ́n òun torí òun ò gbọ́ nǹkan kan nípa arákùnrin tó jẹ́ ọkọ rẹ̀ èyí tí wọ́n padà wá gbé ní ilé yìí tí kò sì sí ibì kankan tó ń fẹ́ wá sí títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ. Edith Thomas tó jẹ́ ìyàwó ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC Charles Kurobo wọn ló fi ìgbé ta tó sì ń béèrè fún àtìlẹ́yìn àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Báyọ̀ Ọ̀nànúgà bàjẹ́ púpọ̀ ó sì ní àrífín lọ́wọ́ ní gidigidi pẹ̀lú bí ó ṣe ń fún Ọbásanjọ́ lésì ọ̀rọ̀. Bọ̀dé George ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí Bọ̀dé George tó ṣe lórí ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ètò wáyé lórí Nigeria Info FM nínú àlàyé rẹ̀ lásìkò tán bí léèrè pé kí ni ìwòye sí àti ojú ìwòye rẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ààrẹ lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ àtẹni tó jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètí olùdámọ̀ràn pàtàkì fún lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé arákùnrin Báyọ̀ Ọ̀nànúgà tó ti fèsì padà sí Ọbásanjọ́ nínú ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ lọ́jọ́ náà lọ́hùn tó ti sọ di mímọ̀ pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóburúkú jù tó sì pe bàbá náà ní bàbá go slow tó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti wó pátápátá lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètí Báyọ̀ Ọ̀nànúgà tó sì ti fi èsì sí wípé awù ọ̀rọ̀ yìí kò tọ́ sí yín lẹ́nu bàbá ó yẹ gbogbo èèyàn kí wọ́n máa yọwọ́ aró lóòótọ́ ṣùgbọ́n bí àtọ̀ lè ti yín kọ tó rẹ́yìn náà ti ṣe rí a sì mọ bí ètò ìṣèjọba yín bó ṣe dẹnu kodò tó sì jẹ́ wípé ohun gbogbo ló bàjẹ́ lásìkò tí ẹ ń ṣe ètò ìṣèjọba tiyín yìí ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ kùngbákùngbé sí Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí ló wá fà á tí Bọ̀dé George náà fi sọ̀rọ̀ náà kan ọ̀rọ̀ lásìkò tó ń fi ọ̀rọ̀ náà wá lẹ́nu wò wípé kí ni ojú ìwòye yín kí lẹ rí sí ọ̀rọ̀ náà. Bọ̀dé George ní ọ̀rọ̀ tí Báyọ̀ Ọ̀nànúgà sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ burúkú tí ó sì ju ẹnu rẹ̀ lọ ó nítorí pé Olúṣẹ́gun Ọbásanjọ́ ó tó bàbá fún un ó sì tó bí lọ́mọ ó ní bí ó tiẹ̀ wá máa sọ ọ̀rọ̀ kì í ṣerú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló yẹ kó máa fi jáde ó ní orílẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá a ní àpọ́nlé fún àwọn àgbàlagbà ó ní kí tiẹ̀ wá ní Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ tó ti wá di tí ó fi ń kó ìlàálí fún Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní bó ṣe wà yìí ó dóhùn lójú gbangba wípé yóò jìyà rẹ̀ yóò sì jẹyàn rẹ̀ níṣu ó ní bó bá ń lọ kó máa rìn àárín fúra ni o bíi títẹjọ ó nítorí ọ̀rọ̀ tó sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu rẹ̀ tí yóò sì jìyà rẹ̀ láìpẹ́. Ènìyàn kan fi ara pa látàrí ọkọ̀ tirẹ́là tó ya lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní agbègbè tán pè ní Mile 2 Òkè Bíríìjì ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí àjọ LASTMA tí wọ́n ṣe yún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ojú pópó ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí wọ́n sọ di mímọ̀ pé ọkọ̀ tirẹ́là ńlá èyí tó kó awọ màálù tá a mọ̀ sí pọ̀nmọ́ ó ní ó ya lulẹ̀ látàrí bí àwọn tí wọ́n gba owó ìwé tó ń jáwé ojú òpópónà tí wọ́n tẹ̀lé ọkọ̀ ọ̀hún nínú ètò mú tó fi sọ ìjánu rẹ̀ nù báyìí náà ló sì ṣe bẹ́ẹ̀ tó ya lulẹ̀ lọ sí abala míì ní ẹ̀gbẹ́ títí ọ̀hún nígbà tí ẹni tí ọwọ́ ọkọ̀ náà ni ó fi ara pa yamayama títí di àsìkò tá a fi ń kórè òyìn jọ wọ́n ní ó ti wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ tí kò sì sí aburú kankan èyí tó ṣẹlẹ̀ sí àjọ LASTMA wọn rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ agbowó ojú ọ̀nà náà tí wọ́n máa ń já ìwé wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa fi ẹ̀sọ̀ àti sùúrù kí wọ́n máa fi ṣe gbogbo pàápàá nípa àwọn awakọ̀ torí wípé bí wọ́n ṣe ń dà wọ́n láàmú ó ṣe àkóbá púpọ̀ fún ẹ̀mí àti dúkìá bẹ́ẹ̀ bá sì gbàgbé amúròyìn kan wá fún wa níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ní ìpínlẹ̀ Anambra nínú ètí àwọn ará ìlú ti bínú tán sì dáná sun èèyàn méjì nínú àwọn ajáwé ìpínlẹ̀ ọ̀hún nílẹ̀ tán ni wọ́n fa sábàbí ikú arákùnrin tó dúró jẹ́jẹ́ rẹ̀ látàrí pé wọ́n ń lé ọkọ̀ tirẹ́là tán fẹ́ já ìwé fún tóun náà sì sọ ìjánu rẹ̀ nù tó fi lọ́ọ́ rẹ̀ yí ọwọ́ pa ẹni ẹlẹ́ni ẹ̀dá wa fi sọ di mímọ̀ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń jáwé lójú òpópónà ẹja máa fi sùúrù àtijọ́ ọmọlúàbí sí i ká má bàa máa fi ẹ̀mí àwọn ènìyàn tàfàlà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ Lawal àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jí ọkọ̀ gbé ní ìpínlẹ̀ Èkó.
gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ báyìí, Ganiyu Lawali àti Adémọ́lá Waheed ó ní ọ̀nà wọn ti jìn nínú iṣẹ́ burúkú ìdigunjalè tí wọ́n yàn láàyò pẹ̀lú wọ́n ṣe jí ọkọ̀ ọlọ́kọ̀ kan gbé, gẹ́gẹ́ bí àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Adétóhun tó ṣe. Ó ní ní òpópónà Sango nílùú Ìlọrin tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Kwara. Ó ní ọwọ́ ti bà àwọn ajímọ́tò gbé méjèèjì yìí lẹ́ni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lásìkò tí àwọn agbófinró tí wọ́n yí ọkọ̀ tí ń lọ àtèyí tí ń bọ̀ wò finifini. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe kẹ́fìn wípé ìwé ọkọ̀ tí ń dà, ìbòlẹ̀ tí ń bọ̀, bòlẹ̀ ń lọ. Ọ̀rọ̀ bá di o níṣe ni wọ́n ń wọlẹ̀ tán sì ń wòkè. Báyìí ni wọ́n sì ṣe àyẹ̀wò ọkọ̀ náà finifini. Wọ́n rí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tó ní ọkọ̀ náà, èyún ọ̀gbẹ́ni Ajíbádé Ebẹ̀. Tán sì pè wípé ǹjẹ́ ìwọ ló ní ọkọ̀ tó ní àmì ìdánimọ̀ yìí? Ó ní bẹ́ẹ̀ ni, wípé wọ́n ti jí ọkọ̀ náà gbé ní Bàdágìrì, tó ń sì ti lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró ìpínlẹ̀ Èkó létí, tó sì ń ṣàkitiyan láti bá wọn wá ọkọ̀ ọ̀hún. Èjìrẹ́ Adétóhun ní àwọn ti pé o, àwọn sì sọ di mímọ̀ pé àwọn ti rí ọkọ̀ rẹ̀ o ní ìlú Ìlọrin tí ṣe ìpínlẹ̀ Kwara. Wọ́n sì ti fi páńpẹ́ òfin mú Ganiyu àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ jingiri nínú ìwà burúkú yìí, nígbà tí àwọn afurasí adigunjalè méjèèjì tí wọ́n máa ṣe àlàyé ọ̀rọ̀. Wọ́n ní lóòótọ́ àti lódodo àwọn kan ní àwọn jí ọkọ̀ yìí o. Ó ní ṣùgbọ́n àwọn rà ní $400,000 400,000 táwọn sì fi ìrètí àti ìgbàgbọ́ àwọn sí wípé nígbà táwọn bá fi dé ìlú Ìlọrin àwọn yóò rí ọkọ̀ náà tà ní 1.2 million. Èyí ló sì fà á táwọn fi tètè tẹ ọkọ̀ náà létí wá sí ìlú Ìlọrin kó tó di wípé ọwọ́ palamba àwọn ó wá ṣẹ́gi báyìí. Èjìrẹ́ Adétóhun ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró ìpínlẹ̀ Kwara ó ló ti lu àwọn lọ́gọ̀ ẹnu pé ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Bẹ́ẹ̀ náà ló sì rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún pé bẹ́ẹ̀ bá ti kẹ́fín ojú tuntun, pàápàá ẹni tí ìrìn rẹ̀ tó bá mú ìfura lọ́wọ́, ẹ tètè fọn rere kẹ́ẹ̀kẹ́ gbàjáre rẹ̀ síta káwọn èèyàn kí wọ́n lè mọ ohun tó kàn láti ṣe fún un lábẹ́ òfin. Ní ìpínlẹ̀ Ògùn, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ Gombe, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ó ti tẹ àwọn adigunjalè méjì tó ń ja olè tán sì gba ohun olóhun ní ìpínlẹ̀ náà. Àwọn adigunjalè tí wọ́n pe orúkọ wọn ní Abubakar Musa ẹni ọdún 22 àti Usman Ismail ẹni 20 ọdún lọ́wọ́ ti bà báyìí. Nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe Buhari Abdullahi ó ṣe ní àlàyé wípé àwọn ọ̀rẹ́ méjèèjì yìí ó ní wọ́n wá láti agbègbè tán pè ní Nasarawa quarters ní ìpínlẹ̀ Gombe náà, nínú èyí tí wọ́n sì ti jingiri tán mọ́ dá àwọn ènìyàn lọ́nà. Èyí tí wọ́n ṣe tó fi bu wọn lọ́wọ́ ó ní bí wọ́n ṣe ṣe ìkọlù sí àwọn ènìyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀. nínú ìta àti rí Abdullahi Umaru ẹni ọdún 26, Aliyu Usman ẹni ọdún 23, Umaru Sulaiman ẹni ọdún 24 àti Haruna Muhammadi ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n sọ di mímọ̀ pé wọ́n gba ohun ìní wọn tán rọ́ọ̀bù wọn ní agbègbè tó pè ní BCGA quarters ìjọba ìbílẹ̀ Akko ní ìpínlẹ̀ Gombe. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ọjọ́ 23 nínú oṣù tá a wà yìí ni wọ́n fi ariwo náà ta tó sì sọ fún àwọn agbófinró tó fi bẹ̀rẹ̀ ìwádìí kó tó di pé ọwọ́ bá àwọn méjèèjì tí wọ́n jẹ́ adigunjalè yìí. Wọ́n bá oríṣiríṣi ohun ìjà olóró lọ́wọ́ wọn nígbà tí wọ́n tún bá àwọn ohun tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn ènìyàn bí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye. Àmọ́sá Buhari Abdullahi ní àwọn méjì ti wà ní àkóló àwọn o, láwọn sì ti ṣe ìwádìí tó ti fojú hàn láìpẹ́ yìí. Àwọn yóò sì kọjú wọn sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìdigunjalè tí wọ́n fi kan àwọn méjèèjì. Ní ti Biafra báyìí níṣe ni gbogbo ètò tí ń tò láti apá ọ̀dọ̀ àwọn ilẹ̀ Biafra pẹ̀lú bí wọ́n ṣe ti kéde wípé ìgbáradì àwọn ti bẹ̀rẹ̀ láti èní tí ń ṣe ọjọ́ 28 títí di ọjọ́ 3 inú oṣù kejìlá ọdún tí a wà yìí. Nínú àlàyé tí iléeṣẹ́ ìjọba tó jẹ́ ti Biafra gọ́ọ̀mẹ̀ntì
lójú òpó ayélujára tó pè ní X nínú èyí tí wọ́n ti ń fi àwọn ìròyìn náà léde. Wọ́n fi síbẹ̀ pẹ̀lú bí àwọn ènìyàn jankan-jankan tí wọ́n jọ jẹ́ alátìlẹ́yìn fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra bí wọ́n ti ṣe ń gbéra láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tán sì ń lọ sí orílẹ̀-èdè Finland ibi tán ni wọ́n ti jọ máa ṣe ìpàdé àpérò ètò ti gbéra sọ láti èní títí di ọjọ́ kẹta. Ibẹ̀ náà sì ti ń fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé no going back bí àṣà eléyìnbó òun lọ̀rọ̀ Biafra o, torí pé dandan ni kí àwọn gba òmìnira wọn káwọn sì jàjàbọ́ kúrò ní oko ẹrú amúnisìn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ tá a sì máa fún yín láìpẹ́ bí nǹkan bá ti ṣe ń lọ nípa ìgbáradì àwọn ilẹ̀ Biafra. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì, ẹ má jẹ́ á gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí, bẹ́ẹ̀ má gbàgbé láti bá wa share rẹ̀ káàkiri, àti ìròyìn tó bá kàn yín jù ẹ bá fi sínú comment section, a yóò sì máa fi sí ní wàrà sísà. Títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì, orúkọ mi ò ní yí padà bí mo ṣe sọ̀hún, Àyànfẹ́ Elédùmarè yín náà ni. A kú àtàárọ̀ o.